ẹ̀gbọ́n ta ló sanwó ẹ̀mí Mohbad? Wọ́n ní bàbá Mohbad gba 4 million naira ní ọjọ́ méjì kó tó di ìgbà tí Mohbad ṣaláìsí. Ìbéèrè làwọn èèyàn wá ń béèrè báyìí o wípé báwo ló ṣe jẹ́. A yet to be confirmed evidence has shown that Mohbad's father allegedly received 4 million naira from one Pascal Chibuike Okechukwu 2 days before the death of Mohbad. Welcome to Digi Niger, where we bring you the latest stories. Remember to like, share, and follow us. Going by the story we have at this moment, there are questions about the money that was allegedly sent to Mohbad's father. The question people are asking is, what is the money for? This suggests that there is a financial transaction or payment under scrutiny, and the purpose of the money is unclear. So who is going to answer this question? Normally, the sender of that money should be invited. And from what you can see, there's a need to clarify what the transaction is meant for. The bank is expected to also validate this transaction. Or bank tí wọ́n gbà tán fi san owó yìí, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, wọ́n ní UBA ni wọ́n gbà láti fi san owó yìí sí bàbá Mohbad. UBA ní láti wá jáde o láti wá ṣàlàyé bó ṣe jẹ́, báwo ni wọ́n ṣe sanwó. Wọ́n ní email tí wọ́n rí lórí àwọn information tó wà lórí bí wọ́n ṣe sanwó yìí, wọ́n ní ti cubanachiefpriest@gmail.com ni. Wọ́n ní láti pe Cubana Chief Priest náà, ìwé kóhun náà jáde kó wá sọ ohun tó mọ̀ nípa ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Nígbà tí bàbá Mohbad náà ti wà pẹ̀lú àwọn ọlọ́pàá, ó yẹ kí wọ́n ti máa béèrè àwọn ìbéèrè. Àmọ́ látàrí èyí tá a tún wá gbọ́ yìí, wọ́n ní láti béèrè dáadáa bí ó ṣe gba owó lọ́wọ́ Cubana Chief Priest tó bá jẹ́ pé ẹ̀rí tá a rí yìí jẹ́ tòótọ́. Látàrí ọ̀rọ̀ Mohbad tó ń lọ lọ́wọ́lọ́wọ́ náà láti rí abiyamọ kan tó ń ṣépè tó ń gégùn fún gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú Mohbad. Àmì Jésù, àmì Jésù, àmì Jésù. Ẹni pa ẹni wọnú sàárè, ẹni wọ sàárè. Àmì Jésù, àmì Jésù, àmì Jésù, àmì Jésù, àmì Jésù, àmì Jésù. Ọ̀rọ̀ yìí wá ń ṣe ọ̀rọ̀ Nàìjíríà nìkan o. Ọ̀rọ̀ yìí ti délùú òkèèrè, gbogbo àwọn newspaper, television nílùú òyìnbó, ní UK, ní India, Al Jazeera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn ni wọ́n ń sọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, pàápàá bó ṣe ní ṣe pẹ̀lú ikú Mohbad. Wọ́n ní ikú Mohbad jẹ́ ohun tí ó sọ gbogbo èèyàn di ẹni tí inú rẹ̀ kò dùn lórílẹ̀‐èdè Nàìjíríà. The circumstances of his death are very unclear at the moment. Previously, Mohbad had posted videos that he'd been under attack from members of a record label that he had quit to go solo. This is from The Punch, which is one of Nigeria's most read newspapers. They report that a group staged a protest at the Lagos State House of Assembly. Ohun tí ó wá jẹ́ kí ìjọba Nàìjíríà ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, pàápàá àwọn ọlọ́pàá, wọn ní láti rí pé wọ́n contact Interpol kí wọ́n wá bí gbogbo àwọn Interpol, àwọn ọlọ́pàá orílẹ̀-èdè tó kù bí wọ́n ṣe máa fọwọ́sowọ́pọ̀ tó fi jẹ́ pé gbogbo àwọn tó lọ́wọ́ tí wọ́n rò pé tán jẹ́ bí suspect ló yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ sí fi ọlọ́pàá wá kiri ní àwọn ìlú tó kù. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, wọ́n tiẹ̀ ní ìgbà kan wà tí arákùnrin Naira Marley yìí tí wọ́n arrest pẹ̀lú àwọn 4 kan nítorí robbery ní ìlú UK. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́. Drop your comments. Remember to follow us for more stories. Like, comment, and share. This is Digi Niger. Thanks for watching. Bye for now.